òjò ń digun Jale ó ṣẹgbẹ́ òkùnkùn ó tún pààyàn. òjò ò sí nlé ọmọ adìẹ dàgbà la máa ń gbọ́ gẹ́gẹ́ bí oríkì wọn ṣe lọ, ṣùgbọ́n ti géńdé ẹni ọdún 32 32 tí wọ́n porúkọ ẹ̀ ní òjò fágbénró yìí yàtọ̀ ní tiẹ̀ o. àwọn ọlọ́kadà àtàwọn èrò agbègbè gíwá sí òkè àró lòun ń ṣe ní ṣùtá. bó ṣe ń fìbọn já ọ̀kadà gbà bẹ́ẹ̀ ló ń jà wọ́n lólè dúkìá, ó sì lọ́mọ ẹgbẹ́ òkùnkùn pọ́nbélé lòun, bó tilẹ̀ jẹ́ pé ọwọ́ ti tó o. ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò so safe nípínlẹ̀ Ògùn, kọ̀mándà Sọjí Gonzalo tó fìṣẹ̀lẹ̀ yìí tó Aláròyé létí nínú àtẹ̀jáde kan lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí sọ pé ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kọkànlá yìí lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ òun tí wọ́n ń ṣe pàtiróòlù lágbègbè òkè àró sí ọláǹbẹ́ tẹ afurasí ọ̀daràn náà. òǹtajà kan tó ń kiri àwọn ẹ̀yà ara fóònù lórí bíríìjì tó wà ládùúgbò abúlé ẹkùn lágbègbè gíwá lọ́nà ìjókòó níjọba ìbílẹ̀ Ifọ̀ ni wọ́n lójó yọ̀bọ́ sí ní nǹkan bí aago 7 alẹ́. ó sì ti ń gba owó àti ọjà onítọ̀hún kọ́wọ́ pálábá rẹ̀ tó ségi. àwọn ẹ̀ṣọ́ sósè yọ sí i lójijì ni wọ́n bá mú un. ìwádìí fi hàn pé àdúgbò ìjọ àga ní abẹ́kòkó lọ́nà ìjú sí ìṣàgá láfurasí ọ̀daràn yìí ń gbé. kò sì níṣẹ́ méjì tó ń ṣe ju olè jíjà àti jàǹdùkú lọ. wọ́n ló fẹnu ara ẹ̀ jẹ́wọ́ nígbà tí wọ́n mú un dé ọ́fíìsì àwọn sosafe lókè àró pé lóòótọ́ lòun ń jalè àti pé olè lòun ń jà lọ́wọ́ tí wọ́n fi mú òun lálẹ́ ọjọ́ náà. ó lọ́mọ ẹgbẹ́ òkùnkùn lòun, nọ́mbà 3 lòun nínú ẹgbẹ́ ẹyẹ ti àdúgbò tóun ń gbé, ìyẹn ni pé ipò igbá kẹta lòun wà. ó tún jẹ́wọ́ pé òun wà nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n dá ẹ̀mí ọ̀gbẹ́ni Gabriel Frank légbodò lágbègbè ìjú ìṣàgá lọ́jọ́ ẹtì Friday ọjọ́ 14 oṣù kọkànlá ọdún yìí lásìkò táwọn ń bá ara àwọn fàjọgbọ̀n kan. lára irinṣẹ́ ìkà tí Jagunlabi yìí ń kó kiri tí wọ́n rí gbà lọ́wọ́ ẹ̀ ní ìbọn àgbélẹ̀rọ pónpó kan, ọta ìbọn, oògùn abẹnugọ̀ngọ̀ àti báàgì àgbékọ́rùn tó máa ń kó àwọn dúkìá tó bá jí sí. Gonzalo láwọn ti fa òjò lé àwọn ọlọ́pàá lọ́wọ́ lẹ́ka iléeṣẹ́ wọn tó wà lájúwọ̀n kí wọ́n lè túbọ̀ ṣèwádìí tó lọ́rìn lórí ìṣẹ̀lẹ̀ yìí kí wọ́n sì lè fi ṣọwọ́ sí kóòtù níbi tí yóò ti gbàdájọ́ tó tọ́ sí i. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.